àmọ́ abẹ́fẹ́ orí bí ya orí bí so ẹrù ká o sì rí bí múlẹ̀ sí àfààní ọ. wa'adatullahi fil madina tẹkìlínà tó wí mu wọn wà pé ẹ lọ mú ọpọlọ ẹ lé mu ni o ẹ má jí ẹ bẹ bá ń bùbá tẹ bá mu kò ní í jẹ ẹ lé mu bí n bá ń fò ìwọ náà máa lé bàbá wa kúgbà tó mu owó fò mu ni mọ́rin mu máa gbé káàdàlẹ̀ àádì wá dúró ọwọ́ àyẹ ẹnu ọpọlọ káàdàlẹ̀ àádì Ibrahim kọ̀jẹ̀ ń gbádùn ọ̀pẹ̀nu ẹ̀dẹ́ ó tún yà. káàdàlẹ̀ àádì. sàkà kọ̀jẹ̀ ń gbádùn ọ̀yà ẹnu ẹ̀ ó wí kankan ó tún padé. káàdàlẹ̀ àádì. fàṣírù ọ̀jẹ̀ ń gbádùn nínú ẹbí ọ̀yà ẹnu ọpọlọ ó tún wí gangan ó tún padé. káàdàlẹ̀ àádì. ẹ̀yin tẹ́ ẹ̀kẹ́ wú ẹ̀kú yà. àwa ń jayé kálámù. ilé ìyàwó náà sí àwa kálò àdáadáa. àbábù rọ̀hún bí àbẹ̀fẹ́ mo ní bóyá là á lọ lé lónìí nítorí ẹ̀ ń wí bẹ́ẹ̀ ọ̀tá yọ pé àwọn èèyàn ńlá tí ń wò lérí ìjòkó yìí ó sì pè wọ́n sì dá ọ lóhùn ó yẹ kéèyàn fọlá rẹ bẹ lọ́hùn àfáàlì fúlàní sàn pé ẹ dúró náà o tọ́ba tásìkò tẹ́ ẹ mọ̀ ọ́ bọ̀ ẹ́ ń sọ fún yín mọ́nítọ̀ ọmọ ìyá mi nù yẹn ń dúró díẹ̀ abádúró ńgbò yìí sígínà làbá ń bọ̀ àmọ́ kí bá ti báyà yín ni. ẹ̀yin àfa ọ̀dọ̀ yìí mo ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ anabiwa Muhammad sallallahu alayhi wa sallam. aran ní sẹ́ni anabi báwọn kan láyé bámúbámú ẹ gbọ́ ìbáṣe pàkú láyé. àbábá Muhammadu. àbábá Muhammadu. ọ̀kẹ́ mẹ́fà lẹ́gbàdé. àwa ò bá kàláyé máa. Tàwórátà tí Mùsá. Ìnjílà tí Ìsá. Sábúrátù Dáúdà. Al-Qur'ani Mùsá. anabi kọ́ sallallahu alayhi wa sallam. afọmáàmìnà Abul Qasim àfijẹlẹ́rì wọ́n sì gbà fún ẹ̀yin àfa ẹ gbà fúnra yín àwa àfa ẹjẹ́ gbà fúnra wa ǹjẹ́ ẹ̀gbọ́lẹ́nu Suleimana ẹ má wí fún Al-Fulani bí nǹkan tí ń bàjẹ́ bọ̀ ni ẹ wá wà ní Muhammad sallallahu alayhi wa sallam. tani pé ńgbà náà kò ní burúburú kí bàbá ó pé ọ̀dọ̀wọ́ ọmọ ọ̀hún lọ́rùn ẹ má wí bẹ́ẹ̀ mọ́ irọ́ ni òwe tí ò ṣiṣẹ́ ni èèyàn wí bẹ́ẹ̀. anabi adama aleyhi salatu wa salam. òun lẹ́ni àkọ́kọ́ dá lẹ́yìn tẹ́ ẹ máa kúrọ́ fúnra yín ẹ̀yin náà ẹ̀gbọ́n ẹ̀yin tẹ́ ń pera yín lólógùn ẹ̀yin náà kọ́kọ́ máa kí ọlọ́run kẹ́ tó sà nífi máa jẹ́ wọ́n á ní ìbá akọ́dá ìbá aṣẹ̀dá láyé talakọ́dá anabi adama pọ́njú bẹ́ẹ̀ yàn nù ìbá aṣẹ̀dá òun ni Allah òun ni kí ni ẹ̀yin jẹ́gun Allah. ẹ pè é káwọn àdó òhúnjà wọn sọ́ọ̀sì lọ. Allah. ní tí wọ́n kọ́ wínú kí wọ́n tó sàn kájọ yọ máa jẹ́ wọ́n ti júbẹ́ èèyàn wọ́n ti júbọ̀ ọlọ́run. anabi adama la kọ́kọ́ dà aleyhi salatu wa salam. ọlọ́ni wa adama a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitanir rajim. ẹ bá wa parí ẹ. bismillahir rahmanir rahim. ádámà ni mo kọ́kọ́ dá nígbà mo dá ádámà kí n sì tó dá mo seek advice èmi ọlọ́run general kí n dá nàbí ádámà kí n má gba advice lọ́wọ́ ẹnìkankan èmi ọlọ́run kápẹ́ àmọ́ mo fi ọjẹ́ kọ́ fáyé Al-Fulani mawani inni jahilun fil ardi khalifa qalu ataj'alu fiha man yufsidu fiha wa yasfiku dima wa nahnu nusabbihu bihamdika wa nuqaddisu laka qala inni a'lamu ma la ta'lamuna wa iz qala rabbuka lil malaika. ìwọ nẹ́bí Muhammad sallallahu alayhi wa sallam. ìgbà tọ́lọ́ wọn ọba rẹ̀ ti ń sọ fáwọn màláíkà. inni
èmi ọlọ́run ọba ìlú mo fẹ́ jẹ filardi sórí ilẹ̀ ẹlẹ́ khalifata. mágàjí kan ọlọ́run wá ṣe ní khalifatan ọlọ́run ò pé khalifata khalifatan mágàjí kan mo fẹ́ jẹ sórí ilẹ̀. Qalu àmàláyíkà wá wojú ara wọn ẹ̀gbọ́n tí wọ́n wí jẹ́nẹ́rà. atajalu fiha wọ́n rí wọ̀ ọlọ́wọ́ ọ̀fẹ́ dá. man yufsidu fiha. ẹ̀yin tó sòdì mo kí gbogbo yín ló sòdì ẹ̀rí àtẹ̀jáàlú bí ìyá ọlọ́run ọ̀fẹ́ ṣe síbẹ̀. man yufsidu fiha. ẹni tí ọmọ ṣèbàjẹ́ bẹ̀ ni wọ́n lọ́n fẹ́ dá yìí ní ọlọ́run fẹ́ dá ìdánù bá tọ́lọ́run fẹ́ dá wẹ̀ dá yìí. mo wá bí ẹ̀yin ìjẹ́gun à ń ṣèbàjẹ́ àbá ṣèbàjẹ́ láyé. atajalu fiha man yufsidu fiha. ìwọ ọlọ́run ọ̀fẹ́ dẹ́ni tí ọmọ ṣèbàjẹ́ láyé síbẹ̀ nù. kọ́dà ìbàjẹ́ ní ìkan kọ́ rárá. wa yasfiku dima. ìdágúrè wọ́n tún máa dẹ̀jẹ̀ lẹ̀. àmàlẹ́kà wa dákẹ́ wọ́n ní àmọ́ àwàdé. wa nahnu nusabbihu bihamdika. yẹnẹra wa nahnu nusabbihu bihamdika. àmọ́ wọ́n lọ́hùn nítorí òbí wáyé àwa ń tiwa nusabbihu bihamdika wa nuqaddis lak. àmọ́ fọwọ́lọ́hùn mọ́ àmọ́ ìyàn lógo ànífi wọ́lọ́hùn lẹ̀ ọlọ́run ti gbọ́n tí wọ́n wí ọlọ́run rí pé wọ́n kè é ta ọmọ ànábì ádámà ọlọ́run wá dá wọn lóhùn. qala inni a'lamu ma la ta'lamuna. Ìlọrin ẹ̀yin ìjẹgun Ìlọrin yá ìpúpọ̀ ń pa kéwù ọmọ ẹgbẹ́ Ìlọrin nípa ti ní qala inni a'lamu ma la ta'lamuna àwọn àjọ gbé lọ́rẹ̀ jáwó bóyá wọ́n lè ṣe bẹ́ẹ̀ ni. qala inni a'lamu ma la ta'lamuna. La ilaha illallah afábùrà omi sáàsì lọ níyìn lónìí à ń gbádùn Al-Qur'ani yìí báyìí ọlọ́wọ́ lẹ́yìn màláíkà èmi ló yé sí inni a'lamu ma la ta'lamuna ntẹ́ẹ̀mà Al-Fulani ọlọ́lẹ́yìn màláíkà ntẹ́ẹ̀mà èmi ọlọ́run ni mọ̀mọ́ ẹ̀ òbí àwọn abáyé dé. ẹni kèé burúburú kí bàbá ó kọ́ dọ̀wọ́ ọmọ ta ló wí bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí ọ̀dá ni ọlọ́run wà nàbí Ádámà sìkún ni anta wa zawjukal janna fagula minha ragadan haythu shi'tuma amma wala tagraba hazi shajara ẹ wọlọ́n ọ̀dàgẹ́ni. sukuna anta wa zawjukal janna. dúró ń bẹ̀ àṣẹ sìkún ni anta wa zawjukal janna àwọn Kàdìríyà tí ń bẹ ládùúgbò tá a wáyé ọlọ́wọ̀n oníjọ́rọ̀ yóò dàrú. àmín. ọlá Sheikh Abdulkadir kaddasallahu sirrahu. àmín. ẹ̀yin Tijaniya mo kí ńlámà kúrò adùnlé lè ṣókìnà lè Tijani láyé bàgì lilabibi yusribi wiridi Tijani yasun khairal anami masa ala Tijani alafalusi bihi mawu tabuzi bihu bitijani dàá sabila rashadi fanima shehu Tijani alafalusi bihi mawu tabuzi bihu bitijani dàá sabila rashadi fanima shehu Tijani mọ̀kẹ́yìn Tijaniya ń bọ̀ ń bẹ̀ àbáyé wọlé ẹ̀yin Tijaniya ti ń bẹ̀rẹ̀ ìjẹgun òkìyìn ọ̀la Sheikh Ibrahim An-Niyas radiyallahu ta'ala anhu. ọlọ́wọ̀n ní dọ̀rọ̀ yín rú. amiina. bàbá wa nù ni ọlọ́wọ̀n ní dọ̀rọ̀ yín rú. sìkúnni anta àṣẹ ìtakùrẹ̀ bá a bá fẹ́ bí sìkúnni bàtìní lọ́dọ̀ wọn nù ni. bẹ́ẹ̀ni. àwọn wọn mọ bàtìní èmi ọmọ zọ irú nìkan mọ mọ àmọ́ yìí ó gbọ́ lọ́dọ̀ wọn. àṣẹ sìkúnni anta wọ́n ojú kàlìjánná ìwọ Ádámà o máa gbé ọgbà àlìjánná ìwọ àtìyàwó rẹ àsọtúnú tùmọ̀ mi wàláhì ọ̀rọ̀ kan náà Tijaniya mo ti gbọ́ ó sì ní mímọ̀ olùsìnkú ní anta wàzà ojú kálí janna ìwọ ọkùnrin bọ́ọ̀ bá fẹ́ yàwó àtọ́jú tí ó jẹ ni. Allahu akbar.
níbi ọkùnrin ò ti ní láti jẹ́ nàìjíríà kìámà ọ̀fẹ́ ìyàwó ò sì máa ń ti ń jẹ òfin lówó kankan nítorí wọ́n ń ṣe ẹ̀fọ́ ó kò ní kílọ̀bù yín láago 9 àbọ̀ alẹ́ kó o tó délé ọ̀yà.